ní about 20-25 years ago ní bí ọdún márùnlélógún sẹ́yìn ìránṣẹ́ Ọlọ́run kan wá sí Amẹ́ríkà láti Nàìjíríà church tó ti lọ bá wọn jọ́sìn torí pé ó jẹ́ àtàṣọ tó wọ̀ àti àwọ̀ ara ẹ̀ kí ni wọ́n mú sẹ́gbẹ̀ẹ́ kan báyìí táwọn pásítọ̀ jókòó sí kí ni wọ́n lọ mú òun sẹ́gbẹ̀ẹ́ kan nítorí pé àwọ̀ àwọn pásítọ̀ tó kú yàtọ̀ sí tiẹ̀ nígbà tí Ọlọ́run máa pa àbùkù ayé rẹ̀ bí àwọn jàǹdùkú ṣe wọnú lọ́ọ̀ṣì wọ́n ní ibi tó ń gbé ṣèbò owó tó ń gbà lọ́jọ́ yẹn sídà wọ́n ní everybody ó dọ̀bálẹ̀ wọ́n fọ́ ibi tó ń gbé ilẹ̀kùn ibi tó ń kó wọ́n fìrì lọ wọ́n fọ́ bẹ̀ wọ́n pé wọ́n ní everybody dojú bolẹ̀ bí pásítọ̀ yẹn ṣe dìde dúró nìyẹn wọ́n ní ṣé kò gbóyìnbó ǹjẹ́ o gbọ́ ìtumọ̀ ọmọ náà sọ̀rọ̀ òyìnbó náà fi ń bá sọ̀rọ̀ wọ́n pé èèyàn dúdú lé bóyá kò gbóyìnbó ọmọ náà àní kí everybody dojú bolẹ̀ bó ṣe dìde dúró tí ohun òmò nìyẹn nígbà tí wọ́n gbé owó yẹn náà máa gbé lọ ó ní orúkọ Jésù ó ní gbogbo yín ẹ dúró síbi tẹ́ wà gbogbo wọn dẹ̀ dúró pa ó ní kí gbogbo wọn kúnlẹ̀ wọ́n dẹ̀ kúnlẹ̀ ó dẹ̀ lọ gba gbogbo ìbọn ọwọ́ wọn ó ní kí wọ́n fààyè wọn fún Jésù gbogbo wọn dẹ̀ kú sẹ́kù ó dẹ̀ fààyè wọn fún Jésù. àwọn tí wọn jẹ́ kó jókòó tì wọ́n gbogbo wọn lọ họ́ọ̀gì ẹ̀ ètò kìsì kí lorúkọ ẹ̀ ń gbọ́dọ̀ ti wá tẹ́lá fẹ́ wádìí ìtàn yìí lẹ́yìn ọmọ ọ̀pá ẹ̀yìn ló sọ ó sì wà láyé tó sì wà láyé Ọlọ́run pa àbùkù ṣe mọ̀ pé àbùkù àwọ̀ lélẹ́yìí tí ẹ ṣe pé àbùkù tó ń ní lára sí pọ́sì Ọlọ́run fẹ́ pa àbùkù ayé nìkan rẹ nínú ìpàdé mo fẹ́ ẹlẹ́ẹ̀kẹta this is the final prayer point and then I will pray for us. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbà gbogbo ẹ̀gàn àbùkù òwe àbùkù Ọlọ́run ní wí báyìí ló wá wí fún ọ pé mi ò ní fi àyè gba òwe náà mọ́ ò ní fi àyè gba òwe bẹ́ẹ̀ mọ́ mi ò ní fàyè gbà mọ́ òwe abínibí òwe àjogúnbá àbí àdáyébá nígbà tí wọ́n fẹ́ sọ orúkọ ọmọ wọ́n ní John ní kó máa jẹ́ wọ́n ní kò sẹ́ni tó jẹ́ pé wọ́n jẹ́ orúkọ yìí nínú ìdílé yìí nígbà tó sọ fún gbàgbára ni wọ́n ní ìdílé yìí ò jẹ́ orúkọ bẹ́ẹ̀ yẹn ó ní ìdílé wa ò jẹ́ rí o ṣùgbọ́n ilé ìdílé wa á jẹ́ ẹ sọ fún ọ ní òwò mi Ọlọ́run òwe ẹ̀kọ́ tá à ń pa nínú sí mi òwe apá nínú sí mi òwe ẹ̀kọ́ nínú ayé mi nínú ẹbí lórí mi lórí ọkọ lórí ayé lórí àwọn ọmọ lórí ìpè àti iṣẹ́ ìránṣẹ́ tẹ́ gbé lé mi lọ́wọ́ lóòrùn òní Olúwa ẹ parẹ́ orí àdúrà ẹ jẹ́ ká ṣe àmì kó jinlẹ̀ ká ṣe àmì kó jinlẹ̀. Tí a bá rí ẹnikẹ́ni ní ẹ̀rín wa òru àná sí èní tó láàlá torí wípé èèyàn bá ara ẹ̀ ní ipò àìní ipò ẹ̀gàn ipò ìtìjú tàti jù sẹ́yìn tàti kọjá tọ́lọ́run ti mú wa kúrò lọ́jọ́ pípẹ́ lóòrùn ànámọ́jú èyí ni wò tí o láàlá orí ara rẹ nínú ipò bẹ́ẹ̀ mo fẹ́ kó jáde gbàṣẹ́gbà àdúrà àmì ìkíní nìyẹn
tí a bá rí ẹnìkan láàrin wa lójú àlá torí bí àìsàn ó jáde sí ẹni yẹn lára lójú àlá ni, ṣùgbọ́n kò kì í ṣe pé ẹni yẹn ní àìsàn yẹn lójú ayé. Nígbà tó jí kúrò ní àlá yẹn pẹ̀lú bá àmì èkejì nínú. Bí bá ṣe ń gba àdúrà yìí, ẹnikẹ́ni nínú wa tí ó bá rí àmì kan àbí èkejì nínú méjèèjì kó jáde. Ẹ tí ò bá rí kó má jáde, kì í ṣe dírámà. Mo fẹ́ gba àdúrà báyìí, ẹ jẹ́ kí àmì wa kó jìnlẹ̀. Ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run alágbára, ọba àwọn ọba, ọba tó ń jọba lórí gbogbo àgbáyé, ọba tó ń jọba lórí gbogbo ẹ̀dá, ọba tó ń jọba lórí ọba. Gẹ́gẹ́ bí àfihàn àti àsọtẹ́lẹ̀, Olúwa mo wá àdúrà lóòrò. Ǹjẹ́ gbogbo àmì ẹ̀gàn, gbogbo àmì àbùkù, gbogbo òwe ẹ̀gàn, òwe àbùkù tá a dáyé bá, òwe ẹ̀gàn, òwe àbùkù tó wà nínú ayé wa, nínú ìpè, nínú iṣẹ́ ìránṣẹ́ ni, lórí okòwò ni, lórí ibiṣẹ́ tá à ń ṣe, lórí ọmọ ni, lórí aya ni. Ní òru òní ní orúkọ Jésù, irú òwe bẹ́ẹ̀ Olúwa ẹ parẹ́. Ní agbára ẹ̀jẹ̀ Jésù, irú òwe burúkú bẹ́ẹ̀ nínú ayé wa Olúwa ẹ parẹ́. Gbogbo òwe àpanyínú sí mi, gbogbo òwe tá à ń pa lẹ́yìn ẹni, tá à ti ẹ̀ pa lójú ẹni, àbí òwe tá a pa komi lójú korobo báyìí. Olúwa Ọlọ́run ìyanu, Olúwa Ọlọ́run ìyanu, ní òru òní pẹ̀lú ọwọ́ agbára yín, pẹ̀lú ọwọ́ ìyanu yín, irú òwe bẹ́ẹ̀ nínú ayé wa Olúwa ẹ parẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run yìí sọ wípé ó ní báyìí ni Olúwa wí, kò ní sí àyè mọ́ láti parú òwe bẹ́ẹ̀. Mo pa á láṣẹ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Olódùmarè pé irú òwe burúkú bẹ́ẹ̀ láti òní lọ kò ní sí àyè mọ́. Nínú ayé yín kò ní sí àyè mọ́. Nínú iṣẹ́ yín kò ní sí àyè mọ́. Lórí ẹbí yín kò ní sí àyè mọ́. Lórí àwọn ọmọ kò ní sí àyè mọ́. Ní orúkọ Jésù kò ní sí àyè mọ́. Bí ilẹ̀ bá ṣe mọ́ lónìí, ló para ṣe tó jẹ́ pé òru èní a ò ní rí mọ́. Kò sẹ́ni tó lè rí òru èní yìí mọ́. Òru èní òru 15, ṣé ní 15? 16 òru 15 mọ́jú 16. Kò sẹ́ni tó lè rí mọ́ láyé. Mo gba àdúrà lórúkọ Jésù. Bí òru òní ṣe ń lọ tá ò ní rí mọ́. Òwe ẹ̀ka, òwe burúkú, òwe àbùkù nínú ayé kó máa bọ́ òru èní lọ. Ẹ ò ní rí mọ́. Ẹ ò ní gbọ́ mọ́. Ọwọ́ agbára Ọlọ́run á ka òwe bẹ́ẹ̀. Ọwọ́ ìyanu Ọlọ́run á ka òwe bẹ́ẹ̀. Ògo fún orúkọ Ọlọ́run. Jésù Kristi Olúwa wa.